Ganduje jábọ́. Ohun tí Ganduje ṣe tó fi kúrò nípò alága APC nìyí o. Kìnní kan ló dájú, ìyẹn náà ni pé kì í ṣe tìdùnnú ni Alhaji Abdullahi Ganduje fi gbé ipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ òṣèlú APC. Ọkùnrin náà jábọ́ nípò alága ni. Lóòótọ́ ni pé bàbá náà kọ sínú ìwé ìfipò sílẹ̀, ìyẹn ìwé tó fi resign nípò alága, pé nítorí ìlera òun ni òun ò gbádùn mọ́, òun fẹ́ mójútó ìlera òun. Gbogbo eléyìí kì í ṣe ohun àkànjúṣe tàbí ohun tó yẹ kó mú pàákìtàkìrà kan dání. Tó bá jẹ́ ẹ̀yà ara tàbí àìlera tàbí ọ̀rọ̀ ìlera ni, ó wá kéré tán wọn yóò fi ọ̀sẹ̀ kan sí méjì, ìyẹn tí kì í bá ṣe odidi oṣù kan, ṣe àlàyé fún gbogbo àwọn aṣáájú ẹgbẹ́ wọn. Ọ̀rọ̀ náà yóò sì ti tàn kálù pé Ganduje máa fi ipò ẹ̀ sílẹ̀ nítorí ìlera ara ẹ̀. Nígbàkigbà tó bá sì gbé ipò náà sílẹ̀, kò ní jẹ́ ìyanu tàbí ọ̀rọ̀ òjijì fún gbogbo ìlú. Àfi tó bá jẹ́ pé ó dìgbò lulẹ̀ lójijì níbì kan ni, ìyẹn kò sì ṣẹlẹ̀. Àmọ́ kí ẹnikẹ́ni má gbọ́ pé odidi alága APC yóò fi ipò ẹ̀ sílẹ̀ ní ọjọ́bọ̀ Alámísì Thursday ọjọ́ 26 oṣù kẹfà 2025 yìí, kó sì wá di ọjọ́ kejì ọjọ́ Ẹtì Friday ọjọ́ 27 oṣù kẹfà yìí kan náà kí alága náà lóun kọ̀wé fi ipò òun sílẹ̀. Ejò ọ̀rọ̀ náà lọ́wọ́ nínú. Àti pé bí ìbò ti ń súnmọ́lé yìí, ìpàdé gbogbogbò ẹgbẹ́ náà kò lè pẹ́ mọ́, níbi tí ààyè yóò ti wà fún alága náà láti fi ipò sílẹ̀ wọ́ọ́rọ́ láì ní sí àhesọ tàbí wàhálà kan. Ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀. Lójijì ní gbogbo ìlú gbọ́ pé Ganduje ti kọ̀wé fipò sílẹ̀, ó resign láì sọ fẹ́nìkan. Kò sí ẹni tí yóò wà ní irú ipò bẹ́ẹ̀ tí yóò kàn déédéé dìde nífẹ̀ẹ́ rẹ̀ kílẹ̀ mọ́ tí yóò ní òun ti kọ̀wé fipò sílẹ̀. Wọ́n tilẹ̀ lè máa ṣe níbi gbogbo, kì í ṣe ní Nàìjíríà yìí o. Ìdí ni pé tó bá jẹ́ àìyá ara náà ni, ipò tó wà yìí yóò fún ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní láti tètè rí ìlera tó péye àti láti rí owó ná bí ọ̀rọ̀ bá di kí wọ́n gbé e lọ sílùú òyìnbó fún ìtọ́jú. Torí owó ń bẹ, agbára sì wà. Ipò ńlá ni ipò tí Ganduje wà ó jàre. Bẹ́ẹ̀ ni kò sí nínú ẹ̀jẹ̀ ọmọ Nàìjíríà láti fi ipò sílẹ̀ nítorí pé ara ẹ̀ ò yá. Yóò tẹ́ lọ́rùn kó kúkú síbẹ̀ kí wọ́n sin mọ orúkọ ipò tó wà náà ni. Nídìí èyí, kì í ṣe ọ̀rọ̀ ìlera tàbí tàìlera ló gbé Ganduje kúrò nípò rẹ̀ lójijì. Nǹkan wà nídìí nǹkan kan ni. Bí ẹnìkan bá pàdé ẹnìkejì tó bá sọ fún un pé a ti yanjú ẹ̀, á jẹ́ pé kinní kan ti wà láàrin wọn tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ yanjú ni. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, Alhaji Abdullahi Ganduje ti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Ní ọwọ́ ìrọ̀lẹ́ ní lẹ́tà bàbá náà dé lójijì tó sì mú fún akọ̀wé ẹgbẹ́ wọn Ajíbọ́lá Bashir, ẹni tó gba lẹ́tà náà pẹ̀lú ìpòrúurú ọkàn nítorí ọ̀rọ̀ náà bá òun náà lójijì lẹ́yìn tí wọ́n ti bá Ganduje sọ̀rọ̀ lórí bí kò ṣe ní sùúrù díẹ̀ bóyá àwọn ọ̀rọ̀ tó fẹ́ torí ẹ̀ fipò sílẹ̀ náà yóò yanjú. Gẹ́gẹ́ bí òfin ẹgbẹ́ ti wí, bí irú eléyìí bá ṣẹlẹ̀, ẹni tó bá jẹ́ igbákejì alága tó wá láti ẹkùn tí alága náà ti wá ni wọn yóò pé kó máa gba ipò adelé alága tí yóò sì wà nípò náà títí tí wọn yóò fi ṣe ètò ìdìbò tuntun níbi tí wọn yóò ti yan alága míì. Nítorí èyí, Ganduje ti gbé ipò alága yìí fún Alhaji Ali Bukada lórí, ẹni tó jẹ́ igbákejì alága láti ẹkùn àríwá. Àmọ́ láti ìgbà tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ ni ọ̀gọ̀rọ̀ èèyàn ti ń fẹ́ mọ bí kinní náà ti jẹ́ àti ohun tó lè mú kí Alhaji Ganduje sáré fipò sílẹ̀ lórí eré bí ẹni tí wọ́n nà ní pọ̀pá àná sáré láì dúró kí wọ́n ṣe ayẹyẹ ìdágbére fóun. Ọ̀rọ̀ náà ni bó ti jẹ́. Àìpẹ́ yìí ni a gbé àtúpalẹ̀ kan jáde pé APC ń gbóná nítorí ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì ẹ̀ ní ìyẹn Alhaji Kashim Shettima. Ní ti Tinubu àti àwọn tí wọ́n súnmọ́, ọ̀rọ̀ ti Shettima ti parí. Òun kọ́ ni yóò ṣe igbákejì ààrẹ ní 2027. Àmọ́ lóòótọ́ ni Ganduje kò lè kọ ọ̀rọ̀ sí Tinubu lẹ́nu àti pé wọn ò kúkú tiẹ̀ pé jókòó kí wọ́n sọ bẹ́ẹ̀ fún un. Lára àwọn tí wọ́n fẹ́ràn Shettima lòun, kò sì rí ìdí kan tí kò fi ní ṣe igbákejì fún Tinubu lásìkò ìbò tó ń bọ̀. Àti pé wọn ò sọ fún un pé wọn ò ní mú Shettima mọ́.
òun náà kàn ń yọ kinní náà gbọ́ lábẹ́lẹ̀ ni. Òun sì fẹ́ràn Shettima nítorí àjọṣe tó ti wà láàrin wọn tẹ́lẹ̀ kí Tinubu tó dé rárá. Ẹ̀yìn ẹ̀ ló wà, ó sì múra pàápàá láti bá a bẹ ààrẹ nígbàkigbà tí ọ̀rọ̀ náà bá já gbangba. Nídìí èyí, nígbà tí wàhálà ṣẹlẹ̀ ní Gombe, ìyẹn ibi tí àwọn aṣáájú ẹgbẹ́ APC ti tutọ́ sí ara wọn lójú lọ́sẹ̀ tó kọjá lọ́hùn-ún, tí àwọn kan sì sẹ́ẹ̀tì ara wọn síbẹ̀ láti pariwo pé Shettima làwọn fẹ́, Shettima làwọn fẹ́. Ọ̀rọ̀ tí Ganduje sọ nìkan ló yàtọ̀ sí tàwọn tó kù tí wọ́n jẹ́ àgbààgbà ẹgbẹ́ wọn. Nígbà tí àwọn tó kù tí wọ́n jẹ́ aṣáájú APC níbẹ̀ ń tẹnumọ́ pé ọ̀rọ̀ kò tí ì débi tí wọn yóò ti mú ẹnìkan, àti pé Tinubu gẹ́gẹ́ bí ààrẹ ló lẹ́tọ̀ọ́ láti mú ẹni tó bá wù ú láti ṣe igbákejì òun. Ìyẹn sì di lẹ́yìn tí ẹgbẹ́ APC bá ti ṣèpàdé gbogbogbò tí wọ́n sì na ọwọ́ Tinubu sókè fúnra ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn. Ọ̀tọ̀ lóhun tí Ganduje ń tẹnumọ́. Ohun tó ń tẹnumọ́ ní tiẹ̀ ni pé it is a joint ticket, it is a joint ticket. Ohun tí òun wí ni pé Tinubu àti Shettima ni, Tinubu àti Shettima ni. Ìtumọ̀ ohun tó ń fi òyìnbó sọ nìyí. Bóyá àṣìsọ wá ni o, bóyá láti fi ọkàn àwọn èèyàn tí wọ́n ń bínú níbẹ̀ ni Shettima ṣe ń sọ irú ọ̀rọ̀ tó ń sọ yìí ni o, bóyá kò tilẹ̀ mọ ìtumọ̀ ohun tó ṣe ni o, ọ̀rọ̀ náà ló padà kó bá a. Ìdí ni pé olórí ogun ti lóun kò gba ibẹ̀ yẹn. Ìwọ Jagunna ní ibòmíì tí ẹ̀yin fẹ́ gbà nìyẹn. Nígbà tí Olúọdẹ bá ń sọ̀rọ̀ tí ọmọdé ọdẹ ní kó gbẹ́nu dání, ìgbẹ́ ọdẹ ọjọ́ náà kò ní jẹ́ lílọ, tàbí kí ọmọdé náà má bá wọn lọ bí wọ́n bá fẹ́ lọ. Ọ̀tọ̀ lohun tó wà lọ́kàn àwọn Tinubu ní tiwọn, ọ̀tọ̀ ní ibi tí Ganduje ń gbà lọ. Èyí ni pé tí nǹkan kan bá ti wà nílẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti tòwé ẹ̀ fún Ganduje, ọ̀rọ̀ tí Shettima yìí ló rè é lẹ́pa, nítorí àwọn ará Àbújá kò gbà pé Ganduje kò mọ̀ tẹ́lẹ̀ pé àwọn tí wọ́n ń pariwo ní Gombe yìí fẹ́ ṣe ohun tí wọ́n ṣe. Lóòótọ́ ni Tinubu ti ń fẹ́ Rabiu Kwankwanso nínú APC torí ọ̀rẹ́ ọlọ́jọ́ pípẹ́ ni wọ́n. Níbi tí ọ̀rẹ́ wọn pọ̀ dé nígbà tí wọn yóò yan Sanusi, Lamido Sanusi bíi ẹ̀máyà ìlú Kano ní 2014, tí wọ́n sì ti fa ọ̀rọ̀ náà títí tí kò tí ì bọ́ sí. Tinubu ló lọ jókòó ti Kwankwanso lọ́fíìsì ẹ̀ lọ́jọ́ 9 oṣù kẹjọ ọdún 2014. Kò sì dìde títí tí ọkùnrin gómìnà náà fi bọwọ́ lu ìwé tí wọ́n fi yan Sanusi, tí wọ́n sì kéde ọ̀rọ̀ náà fún gbogbo ayé gbọ́. Ní gbogbo ìgbà náà, Ganduje yìí ni igbákejì Kwankwanso ní Kano. Àmọ́ nígbà tí Ganduje dé, ó yọ Sanusi dànù, ó sì fẹ́ lòmíì sí. Nígbà tí àwọn Kwankwanso náà sì rí agbára gbà padà ní 2023, wọ́n yọ Àdó Bayero tí Ganduje fi sí ipò. Ẹnu ẹ̀ ni wọ́n sì wà báyìí títí di bá a ṣe ń wí. Olóṣèlú ńlá ni Kwankwanso nílẹ̀ Haúsá o, pàápàá ní Kano àti Kaduna. Ganduje kò sì súnmọ́ rárá. Bẹ́ẹ̀ ló rọrùn fún Kwankwanso láti gba ipò ààrẹ lẹ́yìn tí Tinubu bá ṣe tán ju ẹnikẹ́ni nínú àwọn olóṣèlú àdúgbò náà lọ. Nídìí èyí, Tinubu kò kó iyán ẹ̀ kéré nítorí ó mọ̀ pé èrò wà lẹ́yìn ẹ̀, àti pé alágbára òṣèlú kan bíi tòun ni Kwankwanso ń ṣe. Lẹ́yìn Tinubu, kò tún sí olóṣèlú kan tó rí àwọn èèyàn ẹ̀ mú gírígírí bíi Kwankwanso. Bí Tinubu bá ní Kwankwanso lẹ́yìn, ó mọ̀ pé ìbò ilẹ̀ Haúsá ó ti ṣúọ̀ fóun jù. Gbogbo eléyìí ti wà nílẹ̀ tẹ́lẹ̀ kí Tinubu sà ń wá Kwankwanso nínú APC, àmọ́ tí ìyẹn ò fẹ́ wá nítorí Ganduje tó wà níbẹ̀. Kò sí bí Kwankwanso yóò ṣe wá sínú ẹgbẹ́ tí Ganduje ti di alága. Tó bá wà nínú ẹgbẹ́ náà bí ọmọọṣẹ́ Ganduje ni, Kwankwanso ò sì ní ṣe ọmọọṣẹ́ Ganduje láéláé. Ohun tó ṣe sọ pé òun ò lè wọ inú APC nìyẹn. Níbi tí ọ̀rọ̀ náà dé dúró rèé tí Tinubu ti mọ̀, ṣùgbọ́n tí kò fẹ́ dájú Ganduje, tí wọ́n wá ọgbọ́n tí wọ́n lè fi ṣe ọ̀rọ̀ náà tí kò fi ní búrẹ́kẹ́. Àwọn tí wọ́n ń sọ pé Ganduje bínú nítorí pé Kwankwanso ń bọ̀ nínú APC ni. Rárá, bẹ́ẹ̀ kọ́, inú Ganduje yìí bá dùn dẹ́yìn pé òun yóò ṣe ọ̀gá lé Kwankwanso lórí ni. Ṣé òun lálága ẹgbẹ́? Kwankwanso ni kò fẹ́ bá Ganduje nínú APC gẹ́gẹ́ bí alága, ohun tó sì jẹ́ kí wọ́n yọ ọ́ nìyẹn. Ọ̀rọ̀ Shettima yìí ló lànà fún wọn tí wọ́n fi lé e kúrò nípò alága. Bí kò bá sí ti Kwankwanso ni, ó ṣeéṣe kí wọ́n foríjì yín. Àmọ́ pẹ̀lú ohun tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀, bó ṣe tasẹ̀ àgẹ̀rẹ̀ ní Gombe tó ń kéwì pé Tinubu àti Shettima ni, bí ìgbà tó fepo para tó jókòó sẹ́bà iná ni.
làwọn tó ti lúgọdè tẹ́lẹ̀ bá tì í luná, ohun tó jẹ́ kí wọ́n lé jáde lójijì nìyẹn. Lóòótọ́ làwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ míì ti wà tí Ganduje ti ṣe o, àmọ́ kò sí èyí tó tó láti yọ ọ́. Wọ́n fẹ̀sùn owó kíkójẹ kàn án, wọ́n fẹ̀sùn àwọn ìwà pálapàla míì kàn án, àmọ́ kò sí èyí tí Ganduje torí ẹ̀ tijú tàbí tó múra láti torí ẹ̀ fi ipò ẹ̀ sílẹ̀. Ó ń bá iṣẹ́ ẹ̀ lọ ni. Bí kò bá sì sí ti kwánkwanso táwọn Tinubu fẹ́ kó wá sínú APC dandan yìí ni, Ganduje ìbá máa jayé orí ẹ̀ lọ ni. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ òṣèlú ni o, ayò burúkú tí àwọn òṣèlú sì máa ń bá ara wọn ta nìyẹn. Bẹ́ẹ̀ lójú ọpọ́n, mo kí ọ̀tá, mo kí òpè ni wọ́n máa ń kí gbogbo tayòtayò. Ọ̀tá ni yóò máa jẹ́ o, òpè ni ò gbọ́dọ̀ fọhùn. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ Ganduje tó sáré fipò ẹ̀ sílẹ̀ bí alága APC yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.